gbogbo obìnrin tó bá ti fẹ́ bọ́kùn figagbága ó ní tọkùn ṣe ló náà ṣe ṣàmọ̀ pé tó jù ẹ̀ bá rí bẹ́ẹ̀ yóò fara mọ́ ẹ má gbà àyàn kankan mọ̀ràn mọ́ kálukú ó ṣe ń tó pé. Ẹ dákun ẹ̀yin content creator tẹ́ mọ́ ń sọ̀rọ̀ nípa ìdílé nípa ilé home and so on ṣe mọ̀ pé mi ò sọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ sẹ́sà múra lèmi ń sọ orúkọ àtòbó mo máa ń sọ jù. Though I have other programs like a Bible study, Yoruba class and all of that, but sex and moral gangan ni main niche mi. Bẹ̀yìn tẹ́ dídì máa ń sọ̀rọ̀ ìdílé. Ẹ dákun ẹ má sọ fún àwọn ìyàwó pé kán máa ṣe dáadáa mọ́. Ẹ má gbọ̀n mọ̀ràn mọ́. Ẹ má gbọ̀n mọ̀ràn mọ́. Mọ̀ ṣe content ní dialect mi ni kó lè yá dáadáa. Ẹ má gbọ̀n mọ̀ràn mọ́. Ṣé ẹ rí nǹkan kan tí mo ti kọ́ nínú ìrìn àjò ayé ni pé nínú ìmọ̀ràn tẹ́ ń gbọ̀n hùn nínú ìmọ̀ràn tẹ́ ń gbọ̀n hùn àwọn tán kan náà ti sunkún sọ́lọ́run lọ́rùn tán náà ní ìdí ọkọ ó ń dínà àwọn yẹn nínú ìwà wèrè ìwà orí ibú ìwà kẹ́nìkan mọ gbóbò pamọ́ kíyàwó lè máa fayé ní ọkọ lára inú ẹ̀ làdúrà àwọn kan ó ti gbà àwọn míì wà báyìí tó ṣe pé wọ́n ti sunkún sọ́lọ́run lọ́rùn pé kọ́lọ́run ọ̀fàn náà lọ́kọ so tọkùnrin ọ̀bà sì ní ìdí ìyàwó kò ní fẹ́ yàwó there must be a reason ẹ̀rí pọ́n kéékèèké wọn ìyàwó kékeré wọn a máa sọ fún wọn pé ó nídìí kan pàtàkì tọkùnrin fífi o ìdí máa ń wà so ọkùnrin tí ó bá ní ìdí kan pàtàkì kò ní fẹ́ yàwó pátápátá yọkàn máa ṣe pay as you go ni ṣùgbọ́n ọkùnrin tó bá wò pé òun ò lè ṣe ìranù ìyàwó lòun fẹ́fẹ́ ó gbúdọ̀ ní ìdí kan pàtàkì ìdí pàtàkì tọkùnrin ó fi fẹ́ yàwó òun ìyáálé ló máa fún un nídìí yẹn tí ò bá sí reason tí ò sí dì ìyàwó ọkùnrin ò ní fẹ́ yàwó so nínú rádaràda táwọn yẹn bá ń ṣe làdúrà àwọn tìta yẹn ti máa gbà either single lady or single mother or widow tó sì kéré tó sì fẹ́ rí má rí so ẹ má gbọ̀n mọ̀ràn mọ́ tẹ́ ẹ bá kíyèsán programu tèmi gan ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ rí wípé ẹ má ṣe dáadáa sọ́kọ yín ẹ má ní kọlá ẹ má dakọ láàmú ẹ má gbélégbó náà ẹ má wà ókè ẹ rí pé ò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ náà kọ́ńtẹ́ǹtì mi torí number one tẹ́ ẹ máa sọ fún tó ṣe pé tiẹ̀ náà lẹ́ ń ṣe náà ni wọ́n mọ̀ bú yín number two tún ni pé nínú ìmọ̀ràn tẹ́yìn gbà èèyàn tí wọ́n ti tó jẹ́ pé nínú ìwà burúkú tẹ́nìkan ń wù ú làdúrà tí wọ́n ti gbà náà wà náà sì ń gbàdúrà ọlọ́run tó bá sì ṣàfẹ́rì fàáyán náà ni ó sàrìnà kò fàdí ẹ àbí òyà bá ní ìsìn so àdúrà àwọn ti ta ni pé ìwọ tó wà nù ilé o kó o mọ ní kó ẹ lá o kó o mọ gbélé gbóná bí omi ẹ̀bá o kó o mọ dọkọ láàmú o nínú ẹ̀ làdúrà ti ta yín ó ti gbàgbà ó tún wá jẹ́lẹ̀ tó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ àbí òye ọba ní ìsìn so ẹ̀yin content creator ẹ̀yin lẹni fídíò yìí especially ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ìdílé ẹ má gbọ̀n ìyàwó lé mọ̀ràn mọ́ gbogbo ẹni tó bá ti gbọ́n pé èèyàn ń lọ ilé ọkọ adult ni ó ti mọ tó fẹ́ ṣe it is not you to come and gba anybody nímọ̀ràn as a matter of fact bó o ṣe ń gbọ́n mọ̀ràn èpè ni wọ́n mọ̀ gbé ọṣẹ́ so nínú rádaràda tí wọ́n ń ṣe yẹn ibẹ̀ ni àdúrà àwọn kan ó ti gbà ẹni bá fẹ́ yàwó ní ìsìn tó bá gbóná ra tó gbára janlẹ̀ nígbà tí ó bá ìlójọ́ mélòó kan gbogbo ẹ̀sìn ọba ara ń kí tí wọ́n ń sì pẹ̀ fún kálukú náà gbalẹ̀ ẹ̀ lọ nígbà bá yá yọ gbà fò lọ kankan náà ni àbí òye abáyìí ní ìsìn so ẹ má gbọ́n yẹn kankan mọ̀ràn mọ́ nínú ká mọ̀ hùwà burúkú yẹn ibẹ̀ lẹ́lòmíì ó ti róore ọ̀fẹ́ àti lọ́kọ so bó bá sì já ń pata jù bẹ́ẹ̀ lọ ẹjọ́ padà pín fẹ́ gbẹ̀yìn náà ni ẹjọ́ mọ́ pín fẹ́ ni bọ́kùnrin bá fẹ́ yàwó ní ìsìn tán bá ní kinní kan option méjì péré náà ló ní bọ́kùnrin bá fẹ́ láàpọ̀ gbà fọ̀ lọ́hùn tàbí kọ́ fọkọ̀ ńlẹ̀ bó bá sì ti fi ilẹ̀ ó sì mọ̀ pé ibi tán lọ́hùn wọn náà rèé tó lẹ́yìn bẹ́ẹ̀ ni ọlọ́mú nọ́mbà ni so ẹ má gbà àyàn kankan mọ̀ràn mọ́ irú ẹ̀mí báyìí mi ìgbà àyàn mọ̀ràn mi máa ṣe content tèmi directly ni àbí ẹ̀ báyìí ní ìsìn bẹ́ẹ̀ yín tó ṣe pé mọ̀ràn lẹ́yìn máa ṣe kànfẹ́ kàntẹ́lẹ̀ ẹ wá tọ́píìkì míì sọ I'm telling you wọ́n ní orí tí àbájọ bẹ̀ sísan bẹ́ẹ̀ bá rò fọ̀ fún yọ padà ta mi sí náà ní sàmù pẹ́ fọ́ àmọ́ kì àmọ́ ó bẹ̀ sísan lọ fẹ́ jẹ ó máa ya mi lù ẹni tó bá máa lórogún tí ó fi máa lórogún tí wọ́n fi fẹ́ yàwó lé nǹkan ní ọ̀rá ó lé tí ọmọ ṣe ó dìgbò orogún bá dé kó tó ṣẹ̀ṣẹ̀ change so bẹ́ẹ̀ rojọ́ látẹ̀lé dọ̀tún la mẹ́wàá it doesn't change anything number one nìyẹn number two wà tún ni wípé nínú ìmọ̀ràn tẹ́yin bá gbà yẹn ẹ̀ ń dìnà àdúrà àwọn kan wà tó ti gbàdúrà tó ti sunkún sọ́lọ́run lọ́rùn ìwọ̀nba àwọn ọkùnrin tó sì wà nílẹ̀ náà ni gbogbo wa máa pín mọ́ra wa lọ́wọ́ sáàmọ́ ṣe zìnà ọ̀dà
ẹni ọba fẹ́ fi ọkọ rẹ̀ fi ọ̀ ń su lọ́kà àbí òye ọba yìí ní ìsìn má ṣe girlfriend fọkùnrin kankan àmọ́ ẹ̀yin content creator tẹ́ ẹ má gbọ́n ìyàwó lé mọ̀ràn ẹ má gba nìkan kan mọ̀ràn mọ́ èmi báyìí mi ìgbà yàn mọ̀ràn tèmi wọn á sọ̀rọ̀ tèmi lọ directly ni so nínú kó mọ gbóbò pamọ́ kó mọ ní ọkọ lára kó mọ rọ́kọ fín kó mọ rẹ́ bí ọkọ fín inú rẹ̀ làdúrà ẹnìkan ó ti gbà live and direct inú ẹ̀ làdúrà inú rádaràda tí wọ́n ń ṣe yẹn àdúrà ẹnìkan máa gbà látara ẹ̀ láti jẹ́ pé kó náà ní ọkọ at the end of the day ẹ padà jọ mọ́ jẹ́yàwó rẹ̀ live and direct àmọ́ tó bá ní kọlá tó ní kọlá tó ọ̀dà kọlá mọ́ tí gbogbo ẹ̀ ń gbóná fún tó gbogbo ẹ̀ ń yarúkú lálálá tí ilé ń gbóná tí gbogbo ẹ̀ ò sí sinmi bó lọ́kọ́ ó sì ráyè ronú pò ń fẹ́ yàwó mi so ẹ dákun torí Ọlọ́run yín content creator ẹ má gbẹ nìkan kan mọ̀ràn mọ́ ẹ má gbọ̀n mọ̀ràn mọ́ ẹ fi hàn lẹ̀ ẹ dákun ẹni tí ó ti gbọ́njú pé yẹn ń lọ ilé ọkọ ṣé ó wá jẹ́yàn tó jẹ́ pé kò lè dánú rò ni bó ti jẹ́nu nínú rádaràdá òun ràdúrú single mother ni ràdúrú single ladies ni ràdúrú widow ni widow pọ̀ ju widow wà lọ́kọ̀ tí ẹ fẹ́ sí widow wà gan àfẹ́ntí ọ̀bà sí tẹ́tí ọ̀fẹ́ ìyàwó mi ìpè lẹ́yìn ìgbà tí ìyàwó ẹ̀ kú so ẹ dákun ẹ má gbọ̀n mọ̀ràn mọ́ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi tẹ̀mú pé tó bá kọjú sẹ́nìkan ènìyàn yìí lọ́kọ sẹ́lòmíì torí mo rí pé nínú ìmọ̀ràn yẹn ẹ̀ ń dènà àdúrà àwọn kan yàtọ̀ fún pé ẹ̀ ń dènà àdúrà àwọn kan nínú ìmọ̀ràn yẹn náà àwọn tẹ́ ẹ lẹ́yìn gbà mọ̀ràn náà ojú bú náà wọ́n èèmọ̀ wò yìí therefore stop that do other things you can find other niches there are different niches that you can do on cyberspace and you are going to pull traffic so ẹ má máa sọ fáwọn èèyàn kan máa ṣe dáadáa máa ẹjọ́ máa ṣe burúkú lọ yẹ́n máa ń jẹ ìyálélé ìyálẹ́dẹ̀dẹ̀ ńlẹ́ ìyàwó ẹ wo lẹ gbogbo eléyìí ò sọmọ wípé àpọ̀nlé tí wọ́n ń fún yàn pé bóyá kínní bóyá bá hùwà burúkú tó bá yí pé bóyá kínní nìsín táwo bá lọ àwo lọmọ Ọlọ́run bó bá lọ Ọlọ́run sì tó ṣèṣì tó ẹ má gbọ̀n mọ̀ràn mọ́ kálukú ó ṣe ń tó pé tó bá sì mọ̀ pé kọ́ mọ̀ múná gbóná bí lémúlé gbóná bí omi ẹ̀bà ọmọ wà búhùn ló pé ẹjọ́ múra sí ọkùnrin bá fẹ́ yàwó ní ìsìn wọn ó ti kú oríire ni bóbìnrin bá lọ́kọ méjì pọ̀ kálukú ọmọ sáfù bí wọ́n bá lẹ́yìn kan lọ́kọ méjì pọ̀ sí wọn lọ́mọ ọmọ rẹ̀ rẹ̀ ọ̀dọ̀ ọdún ẹnu ó lè rẹ̀ lọ́dún dé mbẹ̀ èmi ní mọ̀mọ́ mi rẹ̀ lé bí tán lẹ́nìkan ti fọ́kọ méjì pọ̀ at the same time mélòó mo bí àmọ́ tó bá sọ ọkùnrin òun ò ní congratulate gbogbo obìnrin tó bá ti fẹ́ bọ́kùnrin figagbága ó ní tọkùnrin ṣe lò náà ṣe fẹ́mọ̀ pé tó jù ẹ̀ bá rí bẹ́ẹ̀ yọ faramọ́ ẹ má gbà yàn kankan mọ̀ràn mọ́ kálukú ó ṣe ń tó pé ojú bẹ́ẹ̀ lọ.